bọ́dún bá ti dé ọlọ́dúnmọ́dún ó kúnlérè mọ́ kó sì máa ṣọdún ire. bọ́dún bá ti dé o ọlọ́dúnmọ́dún ní adéwuyì kó sì mọ́ ṣọdún ire. lọ́dún orógbó orógbó àgbọ̀ ní lọ́dún òbí òbí àbàtẹ ìwòyí àmọ́dún tọwọ́ tọmọ tó pọ̀ kẹ́sì mọ́ ṣọdún ire. Mr. Poster bọ́dún bá ti dé o ọlọ́dún àmọ́dún ní kẹ́sì mọ́ ṣọdún re. Kúnlérè Adéwuyì Poster o. mo máa bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ ká rọ́jọ́ òní. torí bá a bá dájọ́ èrè ó yẹ ká ṣeré ni. bá a sì dájọ́ ayẹyẹ ọjọ́ òbí ó di dandan ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá wa sáyé tó jẹ́ àrọ́jọ́ òǹgàn. Adéwuyì o. Mr. Poster tí ń ṣọjọ́ òbí lónìí ọ̀gá mi gbéra nílẹ̀ kò dìde òkú ọdún àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe ọdún dùnnú ọdún ire kó o gbọ́ bí olúgbogbo tí ń gbó o kó o gbọ́ bí olúgbogbo tí ń gbó kó o fọwọ́ pa ó kó o fèrègì ìjòbì àṣeyíṣà mọ́dún o nínú owó nínú ọlá àìkú tí ń ṣe báńlẹ̀ ọ̀rọ̀ ọmọ igbó ọ̀rà lásìkò tí ń ṣọjọ́ òbí lónìí ọmọ òfokùn bára dẹrù Ìbàràpá nìyẹn o nílùú Àkún níbi wọ́n gbé ti ń pẹ̀nu mẹ́nu níbi wọ́n ti ń pẹ̀nu mẹ́nu gangan níṣẹ́ lé màmá tó bí ọlọ́mọ ìwọ ọlọ́mọ olórí àpè ìnà ìwọ ọlọ́mọ òdúgbògbò àgbẹ̀ ni wọ́n kí lé bàbá tó bí ìlọ́mọ Olúgbò Ṣákì nílé àwọn ìyá tó bí ọlọ́mọ Ìpàkọ́ Òmòdì ọmọ olóyè nísàlẹ̀ Péńbó ọmọ Tolúwa nílẹ̀ ayé àtẹ̀wọ́n tó tẹ̀ dó sínú rẹ̀ gangan àṣeyíṣà mọ́dún Mr. Poster tí ń ṣọjọ́ òbí lónìí kẹ́ gbóbi olúgbogbo tí ń gbó kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbó kẹ́ ẹ fọwọ́ pa ó kẹ́ ẹ fèrègì ìjòbì Kúnlérè ooo Adéwuyì jẹ́ ká mọ relé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Mr. Poster ṣó ń gbọ́ dídùn ẹnu mi ọmọ ìyẹ̀rọ ọ̀kín ọlọ́fà àmọ́jọ ọlálómi ọmọ àbíṣújó kọ ìwọ òfà èmi òfà àjọfà nínú àwọn ọ̀fà òmọ́ká ẹ̀rọ ẹ̀ ló mọ̀ ọ́n ká lálómi nìyí ọmọ àgbàgì dágàdá lálómi nìyí ọmọ àbíṣújó kọ ìjàkadì lọ́rọ̀ ọ̀fà ilé ọmọ ìjàkọ̀ tí wọ́n jà nílé lálómi ṣe bó ṣojú ebè ó kúkú ṣojú karahun gbogbo igi tó ṣojú rẹ̀ ló wúwé gbogbo ìkarahun tó ṣojú rẹ̀ ló wẹ̀wù ẹ̀jẹ̀ ẹ̀gbọ̀nmọ̀rí tó ṣojú rẹ̀ ló wíwo níwájú ọdẹ ó ṣojú mi gbàǹgede nílé bàbá tó bí ọlọ́mọ àgbà níwáǹdà yìí mo kúrò lọ́mọdé àgbésọ̀hún lọ sóko nílé bàbá tó bí lọ́mọ bàbá yín ní pínre láàrẹ ọ̀kan ò gbọ́dọ̀ jọ̀kan lọ́fà bọ́kan bá jọ̀kan nílé lálómi ogun bá ní kó wọn lọ́rọ̀ ogun òkòrùn bàbá tó bí lọ́mọ rí ìyẹ̀rọ kínní yín iwájú ní bàbá tẹ̀yìn fi ń múná rogun ọmọ gúnúgún tí mo rí tí mo dáṣà kéré àkàlàmàgbò tí mo rí tí mo dáṣà kẹ̀ǹbẹ̀rú ọlálómi ni mo rí tí mo dáṣà là ń lọ́bẹ ìyẹ̀rọ kínní mo rí tí mo dáṣà là mí lápá ẹ̀ sì rọra là mí o bẹ́ẹ̀ bá là mí ẹ̀ ń dákun ẹ má jẹ́ kábẹ́ òdìlẹ̀ lápá mi ọmọ àbíṣu dàgbàdà ọ̀kín ọlọ́fà abitiyo mẹ́ẹ̀nu ọ̀kín ọlọ́fà lọ́lọ́fà ọ̀kín ọlọ́fà lọ́lọ́fà lálómi ọlọ́mọ lọ́lọ́mọ nílé bàbá tó bí yín lọ́mọ ìyẹ̀wò kínní yín Mr. Poster tí ń ṣọjọ́ òbí lónìí. Kúnlérè Adéwuyì Poster ọmọ oníkúmọ́ lọ́wọ́ àyẹ̀ oníkúmọ́ lórí gbogbo tó bá dáwọ́lé ló mọ̀ ríṣe lágbára Elédùmarè ọba mo pé ṣèbí lógúnlógún ní láǹso ikàn àṣìṣe lọ́gbọ̀n ó ti wá ṣọdún ọdún èyí òun ni a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tọmọ ní lágbára Ọlọ́run ba ọ̀gá mi ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdó Mr. Poster tí ń ṣọjọ́ òbí lónìí ìràwọ̀ àgbáyé ẹni ayé ń fẹ́ náà kúkú ni ògo yín ò ní kú ìràwọ̀ yín ò ní wọmi ní ṣìṣe níbi ẹgbẹ́ bá ti ń náwó ní nájú lágbára Ọlọ́run bẹ́ẹ̀ níwájú nìyí wá ní dẹni ẹ̀yìn ọba mi lónìí mọ́ wí fún yín pé ìgbà lẹ́yìn lẹ́ni àwo lẹ́yìn lẹ́ni gbogbo ń tẹ́ bá dáwọ́lé ire ni yóò mọ̀ yọrí sí ojúlọ́gà àmọ̀kẹ́ akẹ́wì mo kí yín dáadáa pé ọ̀gá mi ẹ kú ọdún o.